àfáà ní kúmlélé muallimi wà fi ìtẹ̀bùjílà ẹ̀wọ̀n nǹkan wà fi ìtẹ̀bùjílà ẹ̀ndé bá àfáà rẹ ni wà fi ìtẹ̀bùjílà nígbà tá à ń bọ̀ wá tí bàbá wa àgbà Kéwúyẹmí tí wọ́n wá dìde èmi wá wò wípé ilẹ̀ dìde fún wa sí nìsín àṣọ ti mọ́ wọn la ìdìde fáwọn àfáà wọn ti mọ́ wọn la ọwọ́ mọ́ wọn la débi pé wọn ọ̀ràn ti pàwé sáfà ọba tó dìde kí ni yẹn ti mọ́ wọn la ni. كاد المعلم أن يكون سبحانك اللهم خير معلم علمت بالقلم الفروع نلوه كم للمعلم الدفاع يا دي دفاع انني وفي اريا غاتو واني aba rẹ̀ wà lérí àga wọ́n náà wà lérí àga àbá wa àgbà Kéwú gbè mí pé wọ́n sọ̀kalẹ̀ fáàfá rẹ̀ ni àyàhátà káàfá rẹ̀ ó sọ̀kalẹ̀ fún wọn káàfá rẹ̀ ó dákẹ́ fún wọn kọ́mọ Kéwú àtàfá kọ́mọ Kéwú ọmọ sàì lójú sáfà káwọn ẹwà ní ẹ̀mẹ́jì ẹ̀ dákẹ́ ẹni ó wí bẹ́ẹ̀ òkùnú èèyàn nù ni ẹni kìíní bọ́bá ilé rí bí àgbà àfọ́ kọ́mọ Kéwú jí àti ọ̀pọ̀ wọ́n tó ọba fẹ́ dájọ́ yìí àbíkọ́ wá ní àwọn àfáà méjì ń jà òkùnú ni ọ̀nù ni ò nílà káyì àyè dá àfáà àtọ ọmọ Kéwú lákẹ́ ọmọ Kéwú là dá lákẹ́ á bá ọmọ Kéwú wí èyí wọn nínú àfáà ò fi dùn wípé ẹ ṣeun tẹ gbà mí lẹ̀ tẹ́ ẹ̀ ní orí mi fi àrífín nù kún pé wọn pa àfáà méjì ń jà àfáà méjì bò ọmọ Kéwú sàrífín sáàfáà náà lápè kò sí pé ta làgbà láàrin bàbá àtọmọ nù ni àdìdẹ fáàfá wà fi ìtẹ̀bùjìlà ọ wà pé ìgbé àfá rẹ tóbi ìgbé tóbi ni ó jò pé dáadáa kò ní dínkù lè mọ́ ayẹ̀ fún àfá rẹ tọ́kọ ń Kéwú yẹn tọwọ́ kíláàsì kọ tó ní ọwọ́ kíláàsì rẹ tọwọ́ ọkọ òun káàdà ayẹ̀ kú na razula òun lòjíṣẹ́ tọ́lọ́run rán sí wọ́ tọ́já yèrè ó nítumọ̀ ẹ̀ ń bọ̀ farabalẹ̀ bàbá tó bí òun lọ́lọ́run rán sáyé tiẹ̀ tó fi nítumọ̀ bí ọba zal barka bàbá tó bí òun ó yẹ ṣe fẹ́ pàgùn mu lọ́mọ̀ta. bẹ́ẹ̀ ni bó ti rí nu àbíkọ́ ọmọ kó sẹ́sọ́rùn aṣọ bàbá tó bí àfá rẹ̀ ni àfá rẹ̀ tún làwọn náà àwọn anájẹ́ káyé tiẹ̀ ó nítumọ̀ táyé fi ń pè ọ́ gbogbo àwọn tí ń pè wọ́n lónìí tí wọ́n ń dì mọ́ òun albarka nù lé tiwọn ni wọ́n fi rí bẹ́ẹ̀. Kàdálímọ̀ àlèmọ̀ àlèmọ̀ rọ̀rọ̀sùlá. Tí a bá yí pé kí ni láwà ní tí ẹ̀ ń wé tọ́jẹ́ta ní Muhammad láwà níyì tí a bá yí pé sílísílà bìkan ló ti wá àyíbẹ̀kọ̀ àwọn tó bí yín wọ́n lè jẹ́ àfà kó jó ń Kéwú àmọ́ láwà níyì ni wọ́n fẹ́ kẹ́ ẹ lọ lè gbà wá ẹ wá gbà wá láwà ní tẹ́ ẹ lọ lè gbà wá nì ó di túláàsì kẹ́ ẹ máa sẹ̀sán láwà ní ohun títí tàbí kò láyé ni. àtàyà ọmọ ìkìyàmà kọ́dà àtàwọn ọmọ. subhanaka Allahumma mímọ́ rẹ̀ ọlọ́run ọba wa ìwọ lolùkọ́ àgbà ọlọ́run lolùkọ́ àgbà alámútàbí kọlámí ìlíkùrù bá a ti kọ nǹkan kọ̀sẹ́ni ó tíré ní èèyàn ọlọ́run fún rẹ̀ ló tíré ní ẹ̀dá bá a ti mú kálámù tá a fi kọ nǹkan ẹnjàgbọ́ ọba tí fúnni ní ká kọ nǹkan ọba tí fúnni ní ká lè wí ọba tí fúnni ní ká mà ọba tí fúnni ní ká lè sọ òun ló yẹ ká máa kí ọlọ́run wọn bọ àṣírí ẹlòmíì kọ̀ọ̀mà Kéwú pè èèbó ọ̀yanjú Kéwú ọ̀yanjú Yorùbá ọ̀dá kọ̀ọ̀mà tú dáadáa ọlọ́run sì kán omi sí wọ́n bá wí ìkú ya yóò sì hò àṣẹ ọlọ́run kan náà tún nìyẹn náà ẹlòmíì ọ̀gbẹ́ èbó eléèbó jòkótì wọ́n bá ṣe èbó sọkúsọ wọ́n sì hò bí àbá wa rí bá ní àfikọ́ mẹ́ǹtẹ́nì inú àlùbáríkà òun bí ọba mẹ́ǹtẹ́nì ẹ̀ tó bá fọwọ́ rẹ̀ fa tó jù lọ wọ́n yọ gbogbo ohun tó ti ké lánàá sí lọ́wọ́ padà wípé kódà akẹ́mbọ̀ owó tẹ́lẹ̀ náà ni à ń fọwọ́ bò ní wọ́n wá bá a sí. bàbá wọn lè bá rún rè gbogbo tíra ti ṣe Ádámù ṣe láyé bó ti lé lọ́gọ́rùn-ún gbogbo ẹ̀mẹ́ lérí wọn. gbálí tó gbálí kò sí kọ́dà àwọn pàráfísà wọ́n máa fọwọ́ gbá eré ni pé irú ìṣẹ̀dá wo tún lè yí. bẹ́ẹ̀ ni ìmọ̀ tó farabalẹ̀ gbogbo tíra ṣe Ádámù pátá bẹ́ẹ̀ bá ń ka tíra ṣe Ádámù gan wa ní péèjì báyìí lọ́wà ibi báyìí lọ́wà ibi báyìí lọ́wà gbogbo ẹ̀ níbẹ̀ lérí wọn. ẹlẹ́ẹ̀kejì gbogbo kéwú tí ṣe Ádámù kọ́ wọn ní Markaz èmi wájú kọ́ wọn mà kọ́ mà èyí tó kọ́ wọn ń dùn rédí tó ẹ pé ṣe Ádámù gangan lọ́kọ́ wọn gbogbo ẹ̀ lérí wọn. gbólóhùn tí ṣe Ádámù fi kọ́ wọn lọ́kọ̀ọ̀kan àti bàbá ti ṣe ń gbà tí wọ́n ń kọ́ wọn lọ́wọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ wọn.
kí lẹ́ni kan gbọ́ wọn fi ṣe fáàrí tí ò sí lọ́dọ̀ wa ọlọ́mọṣà wọlé àná Muhammad kó jẹ́ àríwá pé àwọn